ìbà Olódùmarè, ìbà rẹ Olódùmarè, kábíyèsí Olódùmarè, ọba lórí gbogbo ọba o, ọba tí fọba jẹ, ọba tí rọba lóyè, Olódùmarè, alápá ńlá ọba tó ṣolé ayé rò, Olódùmarè o, ọba tó pàǹtẹ̀tẹ̀ iṣẹ́ mọ̀ tí ọ̀jábọ̀ tó fìdí ayé ṣọlẹ̀ sórí omi tí ó sì lè yí. Arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá, àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́. Ìbà rẹ Olódùmarè lẹ́ẹ̀kan sí, Olódùmarè tó lágbára lórí gbogbo ọba. Mo ṣe bàrẹ́ o lẹ́yìn Olódùmarè, ọ̀ṣẹ́ lómi Olódùmarè náà ló kú o. Ẹ ń bá ní òṣò Olódùmarè, ẹ dákun ẹ bẹ́mi àdìjú ọ̀rọ̀ Olódùmarè sọ fún onítọ̀hún. Ẹni mo ló ti pàdánù ọpọlọ òye, ọ̀ṣọ́pọlọ fún nínú kónítọ̀hún ọ ti jábọ́ lórí àkàdà kó forí gbálẹ̀. Olódùmarè ń bẹ o, àmọ́ Olódùmarè ṣe ń bẹ, ọ tún wá gbélé ayé láwọn kan lọ́wọ́, ọ ní kẹ́ máa ṣàdarí lórí ayé o. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè lóyè o, ẹ̀yin kábíyèsí lọ́tún àti lósì, ẹ̀yin aláṣẹ ìkejì òòṣà, mọ̀júbà gbogbo yín pátápátá o. Nílẹ̀ Yorùbá kárọ̀ àjíbí, mọ̀júbà yín o. Ẹ̀yin ọkọ oṣó ọkọ àjẹ́, mọ̀júbà yín. Mo sì júbà àwọn ìyá mi òṣòro mọ̀nìjà, àwọn tí ń bọ́ mọ́ ṣòro níbi tó ti ga. Mọ̀júbà gbogbo àwọn Ọlọ́bàtálá o, Ọbàtáṣà ọba takuntakun lóde Ìrànjé. Mọ̀júbà gbogbo ẹ̀yin Ọlọ́ṣun o, Oore yèyé o. Mọ̀júbà yín gbogbo ẹ̀yin olómi tútù, ìbà yín o. Mọ̀júbà gbogbo ẹ̀yin tó jẹ́ pé Olódùmarè kó lé ayé lọ́wọ́, ẹ̀yin onífá o, ẹ̀yin babaláwo, ẹ̀yin Ọlọ́runmìlà. Mọ̀júbà gbogbo yín pátápátá o. Ẹ dákun ẹ jẹ́ bà mí ó ṣe o. Àdáṣe ní ìhun máa ìbà òkúdọ̀ ọ̀hún mọ́. Ẹ lọ mo fẹ́ dákọ̀ ọ́nà yín Adépèlé, ẹ dákun o. Mọ̀júbà gbogbo yín o. Ìbà baálé léyìí o, ìbà ìyálé léyìí, ìbà ọmọ gbéní sínú léyìí o. Ewékéwé ayé ọ̀ní gbé yín lọ, àṣà ayé ọ̀ní kó yín lọ́mọ lọ gbogbo yín nínú léyìí o. Ọ̀dẹ yín ọ̀ní gbóná, ọkọ̀ tí wọ́n ṣe ọmọ ìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè. Wàhálà kókó jájá ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín. Wọ́n tilẹ̀ wù kó lè tó lórílẹ̀‐èdè Nàìjíríà, kò ní lè mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o. Ẹ sì máa lọ rí, ẹ máa bọ̀ rí o. Wàhálà ìdààmú o kò ní jẹ́ tiyín láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ bá ti ń lù báyìí, yọ sì máa lóni láṣẹ Èdùmàrè. Ẹni kí n máa pè yín tí n bá ti dé o, mo ti pè yín o. Mo pè lọ́yẹ̀ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní o tèmi o. N ò pè yín fún kú, n ò pè yín fárùn. Ìgbé ayé ni kẹ́ ẹ má bá wọn jẹ́, ẹ dákun ẹ má bá wọn jẹ́ pé tọ̀run o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ wá nǹkan fìdílé. Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, mo ti dé nù ni. Mo dé kólókó ọmọ lè rògbò, mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Tó ẹ̀yin olólùfẹ́ mi, nílẹ̀ Nàìjíríà o, nílẹ̀ Yorùbá kárọ̀ àjíbí, ẹ dákun kí ní ṣẹlẹ̀ gan o. Kí ní ju alọ́wọ́ tà lè fi dólẹ̀. Tó ẹ jẹ́ iṣẹ́ alọ bí mo fẹ́ lọ lásìkò yìí. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu wọ́n kọ́kọ́ lọ sọ́dọ̀ olórí wa lórílẹ̀‐èdè Nàìjíríà. A dúpẹ́ pé àsìkò tá a wà yìí, àwa Yorùbá kárọ̀ àjíbí o, àwa gangan là ń bẹ níjọba. Kódà ó tún wá jẹ́ pé ibi tí bàbá ti jáde, stéètì tèmi ti wà nù ní Ọ̀ṣun stéètì ní ọmọbẹ ní President Bọ́lá Ahmed Tinubu. Èyí hàn fi dá wa lójú gbangba pé ọmọlẹ̀ Yorùbá kárọ̀ àjíbí ni bàbá. Àmọ́ o, wọ́n ṣe afẹ́ pé àkíyèsí bàbá sí nǹkan kan. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá, ó mà nà búrọ̀dù. Ẹ dákun o, wọ́n ṣe afẹ́ pàkíyèsí yín sí nǹkan táwọn ìjọba àná ṣe ni. Ṣé ẹ mọ̀ pé ìjọba àná, ìjọba Fúlàní ni. Bọ́ bá tiẹ̀ jẹ́ Fúlàní,
àwọn ará Daura ṣe mọ̀ pé wọ́n fojú àwa Yorùbá wọ́n fi rí nǹkan. Àsìkò ìgbà náà ni wọ́n ń kó àwọn Fúlàní oríṣiríṣi tí ń pa wá, tí ń kó wa lọ́mọ, tí ń kó wa láya, tó ń kidnap wa. Àsìkò ìgbà náà ni wọ́n kó wọn wọlé pẹ̀lú rọrùn, wọ́n sì kó wọn wọlé pẹ̀lú amúníṣẹ́ǹsì lóríṣiríṣi ni. Ẹ dákun o, wọ́n tún wá rí àwọn tó jẹ́ pé wọ́n lè jà fún wa, wọ́n wá gbé ọwọ́ wọn kúrú. Ẹ dákun, tó yẹ kó rí bẹ́ẹ̀, tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ nítorí iṣẹ́ ìyà kan. Ẹ dákun, lásìkò tá a wà yìí tó jẹ́ pàwọ́ là ń bẹ níjọba, tí ò yẹ kí bàbá wa President Bola Ahmed Tinubu ti wá nǹkan ṣe sí. Ṣèbáwọn ni wọ́n ń bẹ níjọba, ó ṣeé ṣe ó jẹ́ pé wọ́n ó sì gé nǹkan náà, wọ́n ó sì fàtúnṣe sí. Ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ bàbá wa o, kábíyèsí o, kábíyèsí ni wọ́n máa pè yín, tọ́rẹ́ ń bẹ lára àwọn màlẹ́kà tó lódùmarè ọba rán wá sí ilẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí. Bàbá mi o, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n ń tì sí bó ti ń tira ìṣojú ọ̀nà ọ̀fẹ́ pọ̀ndíra ẹjọ́ pínpín. Bàbá mi wí ẹgẹ́lẹ́ tí ọ̀tẹ́bìkà agbámú. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá July 1st nígbà náà 2021 ni. Ẹ dákun o, ní tó ṣẹlẹ̀ sílé bàbá tí ìjọba àná, ìjọba Fúlàní tí wọ́n ránṣẹ́ ibi, wọ́n ránṣẹ́ ẹ̀ka, wọ́n ránṣẹ́ ẹkú sílé bàbá pé kí wọ́n sọ lé bàbá dáwóró, wọ́n ní kí wọ́n mẹ́mìí bàbá wá. Àmọ́ Olódùmarè ọba ìrànyànṣẹ́ kọ́ mọ́ fàyà tí Olódùmarè ọba dúró ti bàbá, kò jẹ́ kí wọ́n rẹ́mi bàbá mú lọ. Àmọ́ o, wọ́n padà mú ẹ̀mí àwọn èèyàn méjì lọ. Olódùmarè ọba ó mọ̀ bá wa fọ̀run kẹ́yìn o, láṣẹ Èdùmàrè àwọn tó gbàbẹ̀ lọ. Àmọ́ láti ìgbà náà a rí pé wọ́n búlọ̀kù àkáǹtì bàbá. Láti ìgbà náà wọn ò tí ì láǹfààní láti gbowó jáde nínú àkáǹtì wọn títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ dákun, bíjọba Fúlàní bá wá ṣe bẹ́ẹ̀ nígbà tíjọba ti wá dé ńkọ́, àmọ́ tí ń rọ́dún méjì lọ báyìí, ṣé bàbá ò tí ì rí nǹkan kan ṣe sí ni? Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè, ọ̀sẹ̀ tán mo fẹ́ jáde, kódà mo fẹ́ lè sọ pé wọn ò ní ṣètò míì mọ́. Àmẹ́tò tí wọ́n mọ̀ ṣe òun ni lórí ọ̀rọ̀ owó bàbá, bí bàbá ó ṣe máa rówó náà. Ẹ dákun o, ẹni ẹlẹ́ni fàárọ̀ ọjọ́ rẹ̀ ṣiṣẹ́, ó sì tún jà fẹ́tọ̀ ọmọnìyàn nílẹ̀ Yorùbá. Ẹ̀tọ́ tí bàbá yìí ń jà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ dákun, sí òkan ẹbí bàbá Jàgàbánù ni, sí òkan ará bàbá Jàgàbánù ni, ṣèbílẹ̀ Yorùbá ni wọ́n ń jà fún. Kí ló wá dé o? Ìjọba Fúlàní ti àkáǹtì pa, bàbá náà sì kọ̀ wọn òṣìṣẹ́ nǹkan kan lórí ẹgbẹ́ àti Olódùmarè ọba sì ti gbàṣẹ àtàgbára lé wọn lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá o, Jàgàbánù, wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá gbọ́ àwọn èèyàn yín ọ̀gbọ́, wọ́n jíṣẹ́ fún yín. Bàbá kílẹ̀ ṣe lórí àkáǹtì bàbá yìí, wọ́n kàn sùn, mo ronú, mo wòye títí mo rí i pé ẹ dákun o, ẹ má jà máa fira jẹ, ẹ má jà máa fìyà jẹra wa mọ́ nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí o. Nǹkan tí ń ṣe wá, àwa ò sì mọ̀ kí ló dé. Ìjọba Fúlàní fìyà jẹ wá, àwa náà wá tún débẹ̀ àárín nǹkan kan ṣe. Ẹ dákun o, ṣẹ́pọ̀ yẹ kí bàbá ní free access sílé ọ̀dọ̀ wọn nìbàdàn ni. Ẹ dákun, bàbá Jàgàbánù, kí ló dé? Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọn ò sì níjọba yín lára, wọn ò sọ pé kẹ́ ẹ má ṣèjọba. Ẹni tí wọ́n ń béèrè fún ni fírídọ́ọ̀mù. Bàbá sì gba fírídọ́ọ̀mù, yóò ràn lé yín, yóò ràn ara yín, yóò ràn mẹ̀kúnnù lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí. Kí ló wá dé o? Bàbá Jàgàbánù, ẹ bá wá nǹkan ṣe sí. Orí mi ìyọ́ bẹ̀rẹ̀ sí ní fọn fèrè síta lásìkò tá a wà yìí, láti ìsìn lọ tí gbogbo àwọn èèyàn sì jọ ẹnìkan. Ẹ dákun o, ẹ jẹ́ kí ìjọba yín ó dáa. Ẹ fìtàn gidi lẹ̀ o, ẹ fìtàn rere lẹ̀, ẹ fi tọ́ da sílẹ̀ sẹ́yìn bàbá, torí ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni. Ẹnìkan ò lólé ayé gbó. Ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá Jàgàbánù, ẹ bá wá nǹkan ṣe sí lẹ́ẹ̀kan sí. Mo ṣẹnu líle sí bíbá wọn, mo ṣe ń padà bọ̀
lórí ọ̀pọ̀lọpọ̀ ètò lórí ọ̀rọ̀ nǹkan tí mo sọ yìí. tó wọ́n kí gbogbo yín o mo tágara ṣàṣàṣà ọlọ́ṣọ́gun state mo wá dúró lápá abìkan ju pé mo dúró lápá Ìpókíà local government ṣe mọ̀ pé bí tí mo ti ń ṣètò lọ́wọ́lọ́wọ́ báyìí nù èémí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹyẹ méjì tí ẹ jàṣà ẹ dákun pòkì yín o ẹ kúlé o gbogbo ẹ̀yin ará Ìpókíà tàn àgọ́ ṣàṣà o àtàgbègbè ẹ̀ ó kí gbogbo yín gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí bẹ́ẹ̀ o ẹ̀yin lóyè tí bẹ́ẹ̀ mo kí gbogbo yín pátápátá mo kí yín ní jòfì torí wọ́n padà mú ètò ìjòfì mọ́ ètò mi láìpẹ́ láì jìnnà àmọ́ Ìpókíà mọ́ sí wa àtàgọ́ ṣàṣà ẹ̀yin ará àgọ́ ṣàṣà wọn ò bá fún yín lámọ̀ràn kékeré kan mo gbọ́ pé ìmáàmù àgbà fẹ́ jẹ lágọ́ ṣàṣà lọ́jọ́ sátidé a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọjọ́ sátidé ó sì bọ́ sí ọjọ́ kìíní oṣù kejì nínú ọdún 2025 ẹ̀bá kọ̀wọ́ ti bàbá yìí o ní tẹ́ ẹ bá fẹ́ ṣe lágọ́ ṣàṣà èmi ò bá rọ̀ yín o ń ọ̀pá láṣẹ àmọ́ mọ̀ ń da lábàá ni ẹ̀bá pawọ́pọ̀ kẹ́ fi núlunú kẹ́ fi kùn lukùn ní tí mò ń sọ rè táwọn kan parọ́ pálítù ti dalẹ̀ àdìtú ti dalẹ̀ ẹ dákun ẹ̀yin lẹ́nu ìlú yín àmọ́ wọn ò bá fún yín lámọ̀ràn ẹ dákun ẹ̀bá pawọ́pọ̀ kẹjọ kọ̀wọ́ ti bàbá yìí lẹ́yìn ń wọ̀n mọ́ rí o kọ́dà wọn ò bá wọn sọ̀rọ̀ rí Olódùmarè ọba ọ sì mọ̀ sí ẹ̀bá kọ̀wọ́ ti lẹ́yìn ní tí wọ́n bá ti gbé kalẹ̀ ní gbogbo yín kẹ́ẹ̀sì jọ fi nínú kẹ́ẹ̀fi kùn lókun kẹ́ẹ̀jọ fọwọ́ sí kí ìmáàmù àgbà náà ó lè jẹ ní ìlú àgọ́ ṣàṣà kágọ́ ṣàṣà ó lè mọ orúkọ ọmọ aráyè èyí ṣe sí ọjọ́ kan torí nǹkan ti bàjẹ́ àmọ́ ó gbogbo àwọn àgbààgbà tí wọ́n dúró síbì kan lágọ́ ṣàṣà tí wọ́n ń kọ́ àwọn ọ̀dọ́ pé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ má gbà fún wọn ẹ má jẹ tàn yín àwọn àgbà tí ò fẹ́ kí ìlú ó rójú ni àwọn àgbà tí ò sì fẹ́ kí ìlú ráyè ni àmọ́ àgbàlagbà tó bá ti ní ẹ dákun ẹja fọwọ́sowọ́pọ̀ kí ìlú ó lè tùbà ó lè tùṣẹ àwọn àgbà tó dá gangan nù àwọn àgbà tó jẹ́ kí ọ tó fẹ́ kọjọ́ ọ̀la ọ̀dọ́ ó dáa àmọ́ àgbà tí bá ti ní ẹ má gbà ẹ má jẹ ń tàn yín irú àgbàlagbà bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń da nǹkan rú àwọn ni wọ́n ń ba nǹkan jẹ́ o n ò dákun ẹnikẹ́ni o àmọ́ bí mo ṣe sọ ẹ dákun ẹ fòye gbé ẹ fòye dàjọ́ ẹ̀sì ẹ̀ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wọ́n sì fẹ́ sọ kankan fún yín lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà gbogbo ẹ̀yin ọmọ àgọ́ ṣàṣà pátápátá iṣẹ́ tèmi ṣe iṣẹ́ journalist ni èmi ò gbọ́dọ̀ rólé apá kan dápá kan sí o ẹ̀ ń bá ti gbọ́rọ̀ lẹ́nu apá kan pé wọn ò bá gbọ́ lẹ́nu apá kejì kí n tó ṣètò ètò ọ̀wọ́n mẹ́ẹ̀ẹ́ àti pé lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà ní pé wọ́n ti sọ ọ̀rọ̀ wrong information síta lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ tèmi ni o wọ́n ṣe sápá kìíní wọ́n ṣe sápá kejì wọ́n wádìí wọ́n ṣèbéèrè àmọ́ ire ni wọ́n ṣe wọn ò ní ṣèkà òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àṣọkúṣọ olè ní ọmọ bá wọn sọ wọ́n wá fògàṣà wọ́n tún lọ sí Ìpókíà ìlú Ìpókíà adúpẹ́ lọ́wọ́ Olódùmarè wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ information lórí ọ̀rọ̀ Ìpókíà wọ́n sì fi ṣètò àmọ́ nígbà tí mo tún wá tọpinpin tí mo wádìí débi kan mo rí i pé Ìpókíà ọ̀pọ̀lọpọ̀ right information ni mo gbà ọ̀pọ̀lọpọ̀ wrong information náà sì ni mo gbà gbogbo ẹ̀yin ará Ìpókíà ẹjọ́ pawọ́pọ̀ ẹjọ́ ṣe bó ti yẹ ká ṣe ó lè bá àrí bó ti yẹ kó rí ẹ má jẹ́ ń tàn yín Ìpókíà wọ́n ń gbìyànjú níbẹ̀ ẹ túbọ̀ máa gbìyànjú ó kábíyèsí tí ń bẹ ní Ìpókíà gbogbo olóyè pátápátá lọ́tún lósì ẹ pawọ́pọ̀ ó ẹ gbìyànjú ẹ jẹ́ kí Ìpókíà ó túbọ̀ máa nílọsíwájú bí ṣe ń nílọsíwájú àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè Ramadan talk ń bọ̀ láìpẹ́ ọ̀dà àbọ̀jọ́ keje ni nínú oṣù kejì wọ́n padà fún yín lọ́jọ́ náà kódà ẹ̀mí kan ṣe flyers mi jáde gbogbo ẹ̀yin ará Ìpókíà ẹ kú ìmúra Ramadan talk
láṣẹ Èdùmàrè. Ẹ̀mí gbogbo wa tó rọ́dún yìí yóò tún rí tẹ̀mí tẹ̀bí tara tàyà tọmọ nínú owó nínú ọlá àìkú baálé ọrọ̀. Mo kí gbogbo yín o, ẹ̀kú bílẹ̀dù àti pé orí ẹ̀yin ará Ìjòfè ẹ máa retí mi. Wọ́n ti sọ fún yín ètò lọ́balọ́ba lóyè lóyè ó yàtọ̀ sáwọn ètò tá a ti ń ṣe látẹ̀yìn wá. Gbogbo ẹni tó bá fẹ́ sponsor èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ kàn sí mi lórí WhatsApp mi iná ilẹ̀ owó Olódùmarè ọbọ̀ ẹ padà lẹ́yìn kó wá wá o. Àṣẹ Èdùmàrè.